mashallah ọmọkùnrin lọ́wọ́ rẹ̀ bá ba ejò ló bá ta lókun ó ròpò ẹ̀ ó tún fòkúta sí lẹ́yìn ó bá gbèjúlẹ̀ ó ní kó máa lọ ní rẹ́rìn nígbà tó rí bí ejò ẹsẹ̀ ńlá là bí ṣe ń fòrò ọ̀gá rẹ̀ ń rí o ṣùgbọ́n kò sọ̀rọ̀ ọ̀gá náà ń wò ń gbọ́dọ̀ rí alẹ́ ọmọ yìí náà ti sùn lọ́gá náà bá lọ bá lónà bá ra lókun ó de tó ń tòkúta gbàtílẹ̀ mọ́ lọ́mọ bá jí kò rí bí rìn ló bá dìde bá lọ bọ́gà rẹ̀ kí ló dé fìtínà bọ́ọ̀n láti rìn kí ló dé dùn lókun ọ̀gá ni ń tọ́ ṣe fún ejò lèmi náà ṣe fún ọ ó dìgbà tó bá tó rìlíìsì ejò tó bá tó yọ kúrò nínú àjàgábú tó ọ́fíìsì lèmi yóò tó tú ọ bí bẹ́ẹ̀ kọ́ bọ́ọ̀sẹ̀ máa lọ lọ́mú bá gbanú gbó lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá lọ láti lọ tú ejò náà lẹ̀ àmọ́ gbòó débẹ̀ ó bá ejò nínú àgbàrá ẹ̀jẹ̀ nígbà téjò ń làálà láti kú nínú fìtínà láti kú nínú dààmú ayé ó wá bá a níbi tó ti kú ọmọ ẹ̀ wá realize mistake ẹ̀ pé ẹ̀rín tó òun sì fi kó bá ejò ẹ̀kọ́ mẹ́ta láàárín kan bí ọ̀rọ̀ yìí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ lẹ́kọ́ ọ̀tọ́mọ gángan tó dé ejò lókun ẹ̀rín tiẹ̀ ló jẹ́ kọfẹ́ nìkan ìdùnnú tiẹ̀ ló bá yàn kàn jẹ́ sísè kí bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ náà nù ìwọ ọkọ nínú ilé sísè pé ẹ̀rín tó ń rin táwọn ìyàwó rẹ̀ ń sọkọ́ náà lé ìwọ ìyàwó sísè pé ẹ̀rín tó ń rin ọkọ rí ò gbádùn rẹ̀ àwọn òbí mi lè máa ṣe tó wù wọn o tó jẹ́ pọ́ mọ́ ò ní jèrè wọn bẹ́ẹ̀ náà sì lọ́mọ mi lè máa lówó lè lọ́lá tó jẹ́ pé ìyá rẹ̀ bàbá rẹ̀ wọ́n ń pa ẹ̀kọ́ kó tó rẹwà jẹ́ tó bá ti lè mú ọ pé ẹ̀rín rẹ̀ tó ń rìn àwọn èèyàn bá ń sọkún lé lórí ọ̀rọ̀ ayé wa o ìbẹ̀rẹ̀ ni ó dùn ìgbẹ̀yìn ò ní dá ẹlẹ́ẹ̀kejì lẹ́kọ̀ọ́ tọ̀gá ìwọ bàbá ìwọ ìyá ìwọ ọ̀gá tó bá ti lè kẹ́fín wípé ọmọ rẹ̀ bá ń wà tí ò da dákun o kó tó bọ́ àgbà tí ò bá ti kẹ́ ń sọ̀rọ̀ yóò kẹta sáré tètè kọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ṣáájú kó tó níyàwó tètè correct ọmọ rẹ ṣáájú kó tó lọ́kọ tó bá fi lè rí correct ayé rẹ ti dànù ẹlẹ́ẹ̀kẹta mẹ́ paríparí rẹ̀ òun wà ní tẹ́jọ́ bọ́ọ̀ méje ṣe wà nù làálàá bó ṣe wà nù dààmú lèmi àti ẹ̀ náà wà nù làálàá táwa náà dààmú àwa ń bọ́ afẹ́sáré wọ́n fi òwú aláǹtakùn díẹ̀ lómi wọ́n fi chain díẹ̀ lómi wọ́n fi okùn díẹ̀ lómi mọ́lẹ̀ kò tó wọ́n náà lọ níbi làálàá lẹ́lòmíì gbẹ̀mímì sí Allahu Akbar ó dààmú nú ayé ó tún dààmú lọ́run nínú fòró wàhálà ló dé lẹ́nìkan ìwọ́n náà àti kú òǹbẹ̀ ló tún lọ kó àgbákò ó fàdánwò lẹ̀ ó lọ bọ́ nínú àgbákò bá a ṣe wọ́n ń lo sẹ̀mínú sọwárẹ́ kọ́tọ́ kọ́ mẹ́ ni pé ní sùúrù fọlọ́ sọrí wá àṣà antakara ọ̀sẹ̀ ya sọrí ti ń pọ́ lẹ́kùn lónìí wọ́n wá khairul lakum orí lọ́lọ́run fi ṣe tó bá dọ̀la fún wá àṣà antuhibu ṣe ya ń tẹ́ ń pẹ́ nìkan lẹ́rìn lónìí tó sì fẹ́ kó pa ọ̀nà lẹ́rìn tí ì sọ̀nà rẹ̀ wọ́n wá sharul lakum ó lè jẹ́ pé kó lọ́ọ́ padà sún gbẹ̀yìn rẹ̀ wọ́n lọ́ọ́ yẹ ẹlẹ́mu wà á tó la tà lámù tọ́wọ́ fi lè mọ̀ gbẹ̀yìn ayá yìí ó ti tú ọ torí pé ọlọ́run bá nìkan lọ́ba tó mọ̀ la ọ wà ní sùúrù ká ní ejò yẹn náà bá ní sùúrù tí kàn rí nǹkan jẹ tílẹ̀ fi mọ́ irúgbà tọmọ yẹn realize mistake yẹn tó fẹ́ wá túlẹ̀ ìbá ba láàyè ìbá dẹ̀ túlẹ̀ ìbá máa lò sẹ́mi lọ mọ́ ìtòrí padà wò dé kọ́ wa lọ fèsì àgbákò àdéhùn lọ o àgbákò ni ò ní fi ọ́ lẹ́lẹ́ ọlọ́run gbogbo sẹ́mi tí ń bẹnu làálàá tí ń bẹ nínú fòró láti là táyé ti dè lókun táyé ti dìẹ́ sẹ́kẹ́sẹ́kẹ́ aláǹtakùn náà fi dé ni òwú náà fi dé ni chain náà fi dé ni gbogbo náà fi di ẹnì kọ̀ọ̀kan wa ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́ báyìí gbogbo náà fi di ọtí òjò rẹ̀ náà lọ ọlọ́run bá ń já dànù bá ń tú dànù gbogbo tẹ́ ń pọ́ lẹ́kún kọ́lọ̀ máa fẹ́ pọ́ lẹ́rìn inú pọ́ lẹ́rìn kò ní pọ́ lẹ́kún nínú ẹ̀dá gabutọ̀ wà tí òjò níbi ọ̀la rẹ̀ ọlọ́run wọlé tó ti ń gbẹ ìwọlé àdúrà tá à ń ṣe wọlé gbogbo tá à ń ṣàdúrà fún ni wọ́n ń dúpẹ́ ìwọ náà dúpẹ́ lágbára ọlọ́run wà give testimony pọ̀ ti kú ònú wàhálà ọlọ́run mo bì ọ́ pẹ̀lú orúkọ rẹ̀ tó ń jẹ́ Allah gbogbo ìsẹ̀mí tí ń wo fídíò ọlọ́dà kò máa tún ọ́ lẹ̀ gbogbo ẹ̀yin tí wọ́n máa bá share fídíò wa àdúgbò àmọ́ lórí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń pè wá pé ẹ fẹ́ búùkù time fún counseling nípa marriage yín ẹ pè nọ́mbà tí ń bẹ wájú yín ọlọ́run bá lásán wa ta'ala kò ní fi lẹ́lẹ́ o kò ní fèmí náà lẹ́lẹ́ ọ̀rọ̀ yín ó dayọ̀ bẹ́ẹ̀ sì ń share program tẹ́ ẹ̀ tó mú èèyàn kúrò nínú àjàgàbù lágbára ọlọ́run ọba inú àjàgàbù tó wà ọlọ́run wọn náà kúrò ìdààmú ò ní bọ̀ ìfòró ò ní bọ̀ pàápàá yìí lọ gbẹ̀yìn tẹ́ wàá máa ń comment lórí àwọn fídíò wa Allah àdúrà tí màá ń ṣe fún yín ni pé ọwọ́ yín tẹ́ fi ń tẹ̀ báwọn wàláhì tàláhì ẹ fi kọ̀ǹkà ayọ̀ ẹ fi kọ̀ǹkà rí ọ̀rọ̀ yín ó dayọ̀ ọ̀rọ̀ tèmi náà dayọ̀ àfáàjẹjẹ àgbà ló kọ́ mi o. Salamu alaykum.